amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri tí ẹ tó wà kí n ṣàlàáfíà ni ṣó ń dùn a kú bí ojú ọjọ́ bó ṣe rí kò ní lè mọ́ alágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ wà ní orí Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ lóṣogbo káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára nílùú Amẹ́ríkà ní United Kingdom ní Canada káàkiri akínyìn kò ní bàjẹ́ èjìrò yìí là náà ni mo tún ti dé sí ojú amóhùnmáwòrán yín Lagos State University la wà lénìí tàti wá bákan náà wọn àgbà ọ̀jẹ̀ àgbà òṣèré tí wọ́n ti tún wá di professor lọ́wọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń sọ fún wa lórí nígbà tí ń gbé bá ṣe lọ́ ń bọ̀ wọn bàbá wa tí wọ́n ń ṣiṣẹ́ orí ìtàgé tó dẹ̀ kí wọ́n tún wá di pé wọ́n tún wà nílé ẹ̀kọ́ gíga ẹ̀yin pé ẹ fẹ́ràn ẹ̀ gidi gan pé ká má jẹ́ kó dúró mọ̀ kí wà tá lọ sọ́dọ̀ bàbá wa nífẹ̀ẹ́ Dr. Kọ́lá Ọ̀yọ́ mo kí yín sà wọ́n ilẹ̀ gbádùn ẹ̀ pátápátá tá tún lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wa náà ní University of Lagos Dr. Sotimiri tẹgbádùn ẹ̀ náà wò pé à ń gbọ́dọ̀ dúró síbẹ̀ náà látún ti wá gbé bàbá wa náà gbé à ń bọ̀ wọ́n dẹ̀ ní kàmọ́ bó tẹ̀ kí bí wọ́n ṣe bízì tó wọ́n tún máa fún aláyè díẹ̀ torí àgbà ọ̀jẹ̀ ni wọ́n ìgbésí ayé wọn dẹ̀ wúlò fáwọn ọ̀dọ́ àtẹ̀yìn tó jẹ́ olólùfẹ́ wọn ó wúlò fáwọn náà á ti wà pẹ̀lú bàbá wa báyìí tí gbogbo yín mọ̀ bí ẹnu mọ̀ owó Professor Sola Fosudo ẹ pẹ̀lẹ́ sà. ẹ káàbọ̀ ẹ ṣe dáadáa bá yín sà. Adúgbò Ọlọ́run. ẹ ṣe sà ẹ bá mi kí gbogbo wọn olólùfẹ́ yín káàkiri tí wọ́n wò yín sà. àtọ̀ ẹ ǹlẹ́ o ẹ kú dédé àsìkò yìí o a kí yín nílé lóko gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá ẹ ṣe àdúpẹ́ ẹ kú àdúrótì àwọn àdúrà tó máa ń sábà gbà ní pé ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tí wọ́n fi ń gbọ́ wa kò ní di etí tẹ fi ń gbọ́ wa kò ní di owó náà tí ẹ mú tí ẹ fi ń ra àwọn iṣẹ́ tá à ń gbé jáde ní ọlọ́kan òjọ̀kan ọwọ́ yín náà kò ní kan ìsàlẹ̀ àpò àbùdí ń tomi odò Ọlọ́run á máa bùkún àpò yín ẹ ṣe àdúpẹ́ torí tí ò bá sí ẹ̀yin kò lè sáwà o. ẹ ṣe sá bàbá nìyẹn àgbà ọ̀jẹ̀ ni wọ́n kékeré pátápátá ni mo ti wọn bàbá mo dẹ̀ dúpẹ́ pé mo ti wà pẹ̀lú wọn lọ́jọ́ nígbà ó jẹ́ nǹkan ó jẹ́ nǹkan tó fún mi ẹ ṣeun sá bàbá ẹ jẹ́ àṣàrẹ́ mo pápá sá máa fẹ́ mọ ọmọ ibi tí ẹ jẹ́ gangan tọ́rọ àwọn kan sọ pé ọmọ Ògùn State ní àwọn kan mọ́ ní Èkó ní bọ̀mọ́ ní kó wọnú ra wọn ni ní ṣókísà ẹ bá mi yànnà náà fún ara àlísà. ọmọ Èkó ni mí ṣùgbọ́n Ìjẹ̀bú ni mí torí ẹ̀ làwọn kan ṣe máa ń rò pé ọmọ Ògùn State ni mí nígbà tí àwọn ológun tó ń pín state lọ́n pín ìlú wa Igbóoyè ní orúkọ ìlú yẹn ó wà ní under Erédò ní Ẹ̀pẹ́ Ìbàdàn pín state lọ́n pín àdúgbò yẹn sí abẹ́ Ẹ̀pẹ́ tí Ẹ̀pẹ́ dẹ̀ wà ní Lagos State ṣùgbọ́n gbogbo àdúgbò yẹn tẹ́lẹ̀ under Western Region and Ogun State so but àti di ọmọ Lagos State báyìí torí ibi tí wọ́n pín ìlú wa sí Ẹ̀pẹ́ ni in fact ìlú wa yẹn wà ní border Ogun State àti Lagos State ní Mọ́jọ́dá ní border yẹn tí wọ́n bọ̀ láti Ìjẹ̀bú Òde lọ sẹ́pẹ́ the last or the first village tí wọ́n máa kàn tó máa fi wọ Ẹ̀pẹ́ Mọ́jọ́dá yẹn ló yí àsọ náà Igbóoyè tèmi ti wá so border làwà wọ́n fi pín wa sí Lagos State ó lè dàbí a fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ torí state of excellence ní Lagos State àfibú ẹ̀yin àfiyọ́ ẹ̀yin Ogun State ìkan náà gbogbo wa so Ìjẹ̀bú ni mí ṣùgbọ́n ní Lagos State ìpínlẹ̀ Èkó náà pín wa sí ní ìgbà tó ń pín àwọn states. ẹ ṣe bàbá ti bá wọ ayọ̀nà náà ẹ̀bẹ̀ yẹn ẹ ṣe àdúgbò sá ní ṣókísà kò síbi ṣe máa bá ẹrọ ẹ̀yin bàbá tẹ ti gbá yín dáadáa báyìí tí mi nífẹ̀ẹ́ mọ̀ ń pa ọmọ òbí yín tó bí yín ní ṣókí ẹ bá mi sọ ń pa bàbá àti màmá yín sá ní ṣókísà. àwọn ẹ̀jẹ̀ wọ́n ti lọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn ni Ọlọ́run fi ṣe báwo ló ṣe ń sọ Ọlọ́run fi gbé wa sáyé bàbá wa ní Papa James Ọ̀ṣíntáyọ̀ Ọ̀ṣínfòsùdó Ọ̀ṣíntáyọ̀ Ọ̀ṣínfòsùdó Ọ̀ṣín àwọn ni wọ́n wá láti Igbóoyè yẹn ní Erédò ní Ẹ̀pẹ́ then àwọn màmá wa
Ọ̀túnba ọmọọba ni wọ́n. Ọ̀túnba Rebecca Adéjọkẹ́ Adébámiró ní orúkọ bàbá àti wọn, ṣùgbọ́n Adéjọkẹ́ wọn á di Fosudo, Ọ̀ṣìn Fosudo. Surname wa tẹ́lẹ̀ irú àwọn bàbá tiwa tó ń jẹ́ Ọ̀ṣìntáyọ̀ Anífowóṣe ní surname wọn, Ọ̀ṣìntáyọ̀ Anífowóṣe. Ṣùgbọ́n bàbá tó bí wọn wọ́n máa ń pè wọ́n ní Ọ̀ṣìn ní orúkọ wọn. Wọ́n á sọ pé wọ́n fi igi òṣù kan dó sí ìlú wa. So wọ́n bẹ̀rẹ̀ sí ní pé bàbá ní bàbá tó fi igi òṣù dó, bàbá Ọ̀ṣìn tó fi igi òṣù dó, bàbá Ọ̀ṣìn tó fi igi òṣù dó. So àwọn bàbá Fosudo, bàbá Fosudo báwọn bàbá wa ṣe kàn gún orúkọ yẹn nìyẹn. Àwa àmọ́ tó fà á o, wọ́n drop Anífowóṣe, wọ́n á mú Fosudo yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí nílò bàtà máa gbọ́njú bá orúkọ ńlẹ̀, Fosudo la gbọ́njú bá. Adé ń lò a fẹ́ràn ẹ o, torí a rí i pé orúkọ yẹn kò pé méjì ní gbogbo àgbáyé. Tó bá ti gbọ́ Fosudo wá ti mọ ibi tán ti wá, wá ti mọ ibi tán ti ṣẹ̀ wá ni. Eléyìí tí mo tún rí tó fẹ́ jọ díẹ̀ bóyá àwọn ará Ghana nígbà tó jẹ́ Fosu, 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 but Fosudo láti ilẹ̀ ọ̀kan lọ́mọ ni láti ìlú Igbóoyè ní Erédò Lẹ́pẹ́. So and the full meaning is Ọ̀ṣìn, bàbá Ọ̀ṣìn tó Fosudo, so Ọ̀ṣìn Fosudo ni. But bẹ́ẹ̀ wọ́n máa lọ pé bàbá Fosudo. Ó ṣe dín nìyẹn. Wọ́n á orúkọ tẹ́ pé ó wá tàn káàkiri àgbáńlá. Bẹ́ẹ̀ni, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣeun sà, ṣeun. Iṣẹ́ wo ni bàbá ń ṣe ní ṣókí? Ṣe tíṣà ni wọ́n, tíṣà ni wọ́n. Àjẹkẹ́ inú ẹ̀jẹ̀ ló wà. Bẹ́ẹ̀ni, àwọn ọmọ mi wa náà wọ́n ṣe tíṣà, wọ́n iṣẹ́ tíṣà ló ti pàdé ara wọn. Ní ìgbà yẹn ní ìletò wa lọ́hùn. Ìlú náà bí èmi sì Èjìrìn. Wọ́n ti bí mi ìlú Èjìrìn ní eré àdúgbò wa náà lọ́hùn. So ìgbà tí iṣẹ́ tíṣà ló gbé wọn lọ sí Èjìrìn àwọn méjèèjì. So ìgbà yẹn lọ bí èmi. Ìgbà tó yá àwọn ọmọ mi wa wọ́n yà sí iṣẹ́ business. Wọ́n fi ṣe tíṣà sílẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe okòwò. Ọlọ́run dẹ̀ bless wọn. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, but àwọn méjèèjì wọ́n ti fayé lẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kọ́lọ́mbà fọ̀rọ̀ kẹ́wọ̀n. Ẹ̀rí bí bàbá ṣe bá yọ̀nà náà gbogbo àtòrúkọ àti ìlú yẹn wọ́n bá wa fọ sí wẹ́wẹ́ fọ́ọ̀yà àtàtì ń bèrè bàbá ti fògbé sí ẹ̀mẹ́ yẹn. Ẹ ṣe sà kékeré yín sà, ṣé ilé náà lẹ́wọ́ wà ní àbí ìlú Èkó náà lẹ́ ti pé déwádìí pé ẹ di èrò tó lọ ilé ìwé gíga? Mo fẹ́ mọ bí tẹ́lẹ̀ ṣe kékeré yín sà. Ìgbà primary school Ìjẹ̀bú Òde mo ti ka primary school ní ọ̀dọ̀ ọ̀nkù mi, àbúrò mọ́mì, tíṣà làwọn náà. Wọ́n di headmaster kíákíá torí so ibi tó bá ti gbé wọn lọ a máa ń tẹ̀lé wọn ni. So wọ́n ṣe primary school ní Emmanuel school ní Ìjẹ̀bú Òde. Ìbàdàn gbé wọn lọ sí Ìṣíwọ̀, àbá wọn lọ sí Ìṣíwọ̀ ní àdúgbò Ogun State mọ́ Lagos State náà ni, but Òṣìwọ̀ yẹn Ogun State ló wà. So ìbàdàn tí wọ́n tún gbé wọn padà sí Ìjẹ̀bú Òde, mo ṣáà parí primary school ní Ìjẹ̀bú Òde, Emmanuel school Ìtàlúpè. Bàtà ṣe tán bẹ́ẹ̀ àwa sẹ́kọ̀ọ́, a tún repeat primary school ní school kan ní Ajérọ̀mí. Láti bí a lọ sí secondary school ní Ìbọ̀wọ̀n ní Ẹ̀pẹ́, Nazareth College ní Ìbọ̀wọ̀n lẹ́pẹ́. Ìgbà tá a ṣe yẹn tán a lọ ṣiṣẹ́ olùkọ́ díẹ̀ ní Ogun State ní Ṣàgámù. Nígbà mo parí secondary school yẹn tí mi ò kàn wá lé ní uncle mi tó ń ṣiṣẹ́ headmaster yẹn, wọ́n ti gbé wọn lọ sí Ṣàgámù gbà yẹn láti Ìjẹ̀bú Òde. Wọ́n máa ń gbé àwọn headmasters káàkiri. Àìpé ìwọ́n tiẹ̀ ṣé kàn máa jókòó sílé ni nígbà tó parí secondary school tó dẹ̀ tí wọ university àmì kan ṣé òní wá ṣiṣẹ́ kó tẹ̀ wá ṣiṣẹ́ teacher kó ṣe lọ sí Ogun State yẹn tí mo lọ ṣe interview wọ́n dẹ̀ mú mi ṣe ọdún kan bẹ̀. After ọdún kan yẹn mo padà sí school, but a lọ sí teacher training college ní Surulere. Orúkọ college yẹn was Muslim Teachers Training College. Mi ò bóyá wà ń bẹ̀ ní Randall Avenue. But ọdún kan ní program yẹn torí àwọn tó bá ti ní secondary tó bá ti ní school start wọ́n kàn ṣe 1 year program fún wọn láti di olùkọ́.
so mọ̀ pé iṣẹ́ olùkọ́ yẹn la máa ṣe gan kẹ́yìn so nígbà yẹn a kàn ń tẹ̀lé ibi tí orí bá gbé wa lọ ni so nígbà tá a ṣe yẹn tán abẹ̀ sí ní teach ayé ìgbà yẹn dá gan bá ṣe parí teacher training program yẹn wọ́n pín wa sí ilé ìwé tá a máa ti ṣiṣẹ́ immediately bá ṣe program tán government Lagos state government wọ́n ti allocate wa sí ilé ìwé tá a ti máa ṣiṣẹ́ wọ́n pín mi sí school kan ní orílẹ̀ Ìgànmú gbà yẹn LA school orílẹ̀ Ìgànmú mo ṣe iṣẹ́ ń bẹ̀ fún bí ọdún kan méjì mo kàn wọ́n pé ṣé ilé ìwé yẹn fẹ́ jókòó sí báyìí sí mo wá fẹ́ lọ sí ìlú òyìnbó mo fẹ́ lọ kàwé sí ọ̀rọ̀ ilé ìwé yẹn kò sáà wá bọ́ sí nígbà yẹn kó tó di pé mo wá meet Bọ̀dé Ọ̀sanyìn ní University of Lagos ní Center for Cultural Studies wọ́n ló wá introduce mi sí iṣẹ́ theatre tí a wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí so mo bá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní Unilag gẹ́gẹ́ bí òṣèré fún bí oṣù mélòó kan but ìgbà yẹn ní Bọ̀dé Ọ̀sanyìn ti sọ fún mi pé bá fẹ́ ṣe iṣẹ́ yìí kó wá lọ kàwé ni o kó lọ sí Ifẹ̀ kó lọ sí Ìbàdàn either certificate diploma degree ṣáà lọ ka ìwé theatre ojoojúmọ́ ló máa sọ fún mi so nígbà tí àwọn ṣáà fojú sí àwọn newspaper tó ń jáde pé admission bá ṣe di èrò Ifẹ̀ nìyẹn so akadé ẹ̀ ń fẹ́ padà ṣe yẹn tán àṣìṣe díẹ̀ ń bẹ̀ àtún lọ sí Ìbàdàn àtún lọ ka díẹ̀ ń bẹ̀ degree masters gbàdákà yẹn tán awásìkò ṣe masters tán awásìkò àwa ṣe àwọn iṣẹ́ tíátà díẹ̀ kó tó di pé ààrẹ advert lásù yìí wọn lọ ń wá lecturer ní English department wọn lọ ń wá lecturer 2 ẹni tó ka tíátà torí àwọn iṣẹ́ tó fẹ́ kẹ́ ni ẹ wá máa kọ́ ni drama literature courses but ní English department mo apply mi ò mọ anybody mo apply 1992 1993 ló pè mí fún interview mo wá ṣe interview gbàgbọ́ di 1994 mo rí lẹ́tà pé kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ o ṣe dèrò Lagos State University nìyẹn. ẹ ṣeun sà ibi ìtẹ mẹ́nu bá yẹn torí fọwọn ọ̀dọ́ náà tán ń wòye gẹ́gẹ́ bí ètò àgbààgbà à ń kọ gbọ́dọ̀ kọjá ẹ̀bẹ̀ yẹn nígbà tẹ parí ẹ bẹ̀rẹ̀ wá ṣiṣẹ́ ní Èkó ńgbà ẹṣẹ àwọn eré tẹ sọ yẹn wọn náà ni wọ́n di nǹkan tí wọ́n lè foundation fún nǹkan tó ṣẹlẹ̀ ní sà ìgbà yẹn kò ń ṣe pé Nollywood mo fẹ́ kẹ́ bá mi sọ àsìkò ìgbà yẹn bó ṣe rí torí mo pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gbà yẹn bí àwọn eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ nǹkan kan fáwọn tá a jọ̀dọ̀ ẹ bá mi wọ ọbẹ̀ yẹn díẹ̀ náà bí gbà yẹn àsìkò yẹn ṣe rí nígbà wo tẹ̀sẹ̀ parí ní Ìbàdàn tẹ wá sèkó yẹn sá. ṣe rí àwọn eléré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tẹ̀ sọ yẹn àti bẹ̀rẹ̀ nígbà tá a wà school nígbà tá mo wà ní University of Ibadan mo kúrò ń Fẹ̀ even ìgbà tí mo wà ní Fẹ̀ àti lọ ń ṣe àwọn television programs káàkiri NTA Àkúrẹ́ NTA Ondo NTA Ìbàdàn BCOS Ìbàdàn àti mo wà school láti ṣe gbogbo àwọn eré ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ kan bẹ́ẹ̀ eléyìí tó gbéyàn sí gbé síta táyé fi mọ̀ yín náà tó kìkìrì kan ní Ripples tí a bẹ̀rẹ̀ ní 1986 or 87 ìgbà yẹn mo ìwà school but àwọn tí ó ṣe Ripples yẹn wọ́n ti rí mi ní àwọn eré kan ní irú NTA Ìbàdàn BCOS Ìbàdàn wọ́n ti rí mi pé àwọn actor tó young yìí tó yẹn ṣe bí Amitabh Bachchan yìí so ẹ̀ẹ́dẹ̀ mo tún máa ń lọ sí NTA Lagos gbogbo àyàn aláwọn ọ̀rẹ́ ń bẹ̀ náà àwọn tájọ lọ sí school ní Ìfẹ́ ńgbà yẹn lára àwọn tó ń ṣiṣẹ́ ní NTA wọ́n pọ̀ lára wọn tó kàn wá ṣe 1 year program yẹn wọ́n wá padà sẹ́nu iṣẹ́ wọn so àti di ọ̀rẹ́ so máa ń lọ rí wọn a dẹ̀ máa ń ṣe àwọn iṣẹ́ kan pẹ̀lú wọn so ibẹ̀ ló ti rí mi àwọn zebejiro mo dẹ̀ ṣe interview mo dẹ̀ ṣe audition pẹ̀lú Ripples yẹn wọ́n rí pé ẹni yìí ó máa fún eré yìí ní value ní so bá ṣe ṣe wọ́n ṣe fún mi ní role Nnamdi tó jẹ́ kí èèyàn popular nìyẹn
àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìgbà ó ní wọn Sounds of Destiny nǹkan kan. Sounds of Destiny was before Ripples torí ẹ̀ mo sọ pé ìgbà tí a ti wà ní school a ti ń ṣe àwọn nǹkan kan. Sounds of Destiny was 83 so pẹ̀lú nǹkan táwọn Zeb rí. Sounds of Destiny was network also. But ìyẹn ò pẹ́ kò ju bí quarters méjì àbí tí wọ́n ti máa bí ọtọ́dún kan sáà mi rántí. But Ripples ran for 5 years. Imagine kan máa wo èèyàn lórí afẹ́fẹ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ fún ọdún 5 gbáko. Iná dẹ̀ wá ń gbà yẹn. Iná wà àwọn nǹkan tí adẹ̀ ń ṣe yẹn ó dùn àwọn eré yẹn dùn àwọn èèyàn máa ń sáré lọ lé kí wọ́n fẹ́ lọ wo Ripples ni. Gba àwọn Behind the Clouds, Mirror in the Sun wọ́n popular gan táwọn èèyàn máa ń sáré lọ lé pé mi gbọ́dọ̀ miss nísìnyí DSTV lẹ́rìbọ̀dì wò. Tí o tẹ̀ tí wọ́n á síná. Kò síná. Tí o tẹ̀ síná. Ìgbà wo ni sinimá àgbéléwò torí tó bá ń sọ pé wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ṣe sinimá àgbéléwò náà ẹ̀yin náà orúkọ yín wà ń bẹ̀ bí wọ́n True Convention wọn nǹkan ìgbà tí ó bá mi sọ ń gbà yẹn náà díẹ̀ sà. Mo sọ yẹn ni pé sórí yẹn gùn díẹ̀ but àwọn eré ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tá a máa ń ṣe yẹn òun ló jẹ́ kí òun ló transform the video film. Ṣé mo yí pé sinimá ó wà ní Nàìjíríà tẹ́lẹ̀ sinimá wà ní Nàìjíríà tẹ́lẹ̀ o nígbà àwọn super cinema àwọn reggae cinema àwa ìrúrú àwa yìí àwa lọ ń wo fíìmù àmúlọ́wọ́ fíìmù ní òrégé ní super ní àtàmálọ́wọ́ Indian films Chinese films in the 70s títí di wọ early 80s and some American films. Now ìgbà tó máa di bí 80 something yẹn àwọn sinimá yẹn wọ́n ti ń kásẹ̀ lẹ̀ so àwọn eré ọ̀sẹ̀sẹ̀ tá a máa ń ṣe yẹn lórí tẹlifíṣàn yẹn ó ti gbalẹ̀ kan ó ti popular ṣùgbọ́n sinimá àwọn èèyàn sì fẹ́ máa rí sinimá láti wá ṣe sinimá ń gbà yẹn ó ti wá wọ́n láti ṣe pé o fẹ́ record film o fẹ́ lọ ṣe kí ló máa ń pè bí a fẹ́ lọ edit abroad because the colour lab yẹn kí ni reels ló máa ń lò fún sinimá colour lab yẹn ò sí Nàìjíríà and má gbàgbé pé àwọn film tó ń show sinimá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Indian films Chinese films ni wọ́n ṣùgbọ́n ní 1980 something tí ìjọba Nàìjíríà wá ṣe policy of indigenization pé wọ́n fẹ́ máa promote nǹkan tá à ń ṣe ń bí so ká máa ṣe sinimá wa ń bí wọ́n àti máa gbé sinimá India sinimá China wá sí báyìí so wọ́n àti ṣe àwọn sinimá yẹn ń gbà yẹn ó wọ́n so àwọn tó lè ṣe sinimá yẹn ń gbà yẹn wọ́n pọ̀ àwọn tó ń ṣe àwọn eré ọlọ́sẹ̀sẹ̀ yẹn má rò pé ẹ ti ẹ̀ dó àwọn èèyàn ń fẹ́ràn eré ọlọ́sẹ̀sẹ̀ tá à ń ṣe yìí ẹ jẹ́ ká kó kíní ìjọ sínú fídíò cassette kọ́ máa wò nílé nígbà tó ń lè lọ sí sinimá tí àwọn tó ń ṣe sinimá tó ń lè ṣe torí pé ó ti wọ́n jù ìwọ́n tó bá rí ìkọ́ọ̀dù sinimá yẹn nígbà tó bá fẹ́ process ẹ̀ ó máa láti lọ sí ilé ìbò ni ẹni mélòó ló ní irú owó yẹn gbà yẹn so ẹ jẹ́ ká máa kó àwọn eré ọ̀sẹ̀sẹ̀ tá à ń ṣe yìí ká máa sọ di bí àwọn ní ká máa sọ di 1 hour ṣe pé eré ọ̀sẹ̀sẹ̀ 30 minutes nígbẹ́ ẹ jẹ́ ká sọ di 1 hour ká ṣe drama 1 hour 1.5 hours àbí 2 hours kó dàbí sinimá táwọn èèyàn lè máa wò nílé bí video film ṣe bẹ̀rẹ̀ nìyẹn video film àwa ṣe eré yẹn bíi film ṣùgbọ́n drama náà ni instead of ní 30 minutes yẹn àwa ṣe bíi film tó máa jẹ́ 1 hour 1.5 hours 2 hours wọ́n wá fi sínú video cassette wọ́n wá print ẹ̀ tó pọ̀ wọn lọ máa tà lọ́jà pé sinimá tẹ́ ẹ̀ rí wò ní òrégè gbogbo ìgbà yẹn àwọn òrégè yẹn tí wọ́n ti ń kásẹ̀ lẹ̀ wọ́n ti kó gbá wọlé because àwọn ìjọba wọ́n discourage pé kọ́ máa kó Indian film wá gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kásẹ̀ lẹ̀ but kò sí Nigerian film torí pé ó wọ́n láti ṣe so nǹkan tó lè di ní ọ̀rọ̀ video film táwọn tá fi bẹ̀rẹ̀ yẹn ìgbà yẹn ní gbogbo àwọn Iyawo Alhaji bẹ̀rẹ̀ sí ní wáyé àwọn àmì ọ̀run gbogbo àwọn fíìmù ọ̀bọ̀ tó ló bẹ̀rẹ̀ tó ṣaláìsí. ti Prince Alade Alade Aromiré
ọ̀yẹ́ ló kọ́ bẹ̀rẹ̀ you know ó rí pé àwọn dúdú náà you know everybody bẹ̀rẹ̀ sí ní join bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn sinimá yẹn sínú fídíò. nígbà tí mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú sísá wa ní kẹpẹlà a sọ̀rọ̀ nípa Ìyàwó Alhaji torí sinimá tó gbé wọn nìyẹn wọ́n sọ nípa ẹ̀ náà gbà yín pé Wasiu Ayinde wà bẹ́ẹ̀ nǹkan ṣé ti rántí sinimá yẹn sà ṣé rántí. Ìyàwó Alhaji kò amọ̀káyé ni. torí mọ̀ kékeré láti wo sinimá ìwọ náà ó rìn dáadáa. ó ṣe ó ṣiṣẹ́ nù láìfà wa náà nù kárí àwa náà because ó ní ibi tó dé àwọn èèyàn fẹ́ràn ẹ̀ gan because dúdú tó produce ẹ̀ ó ṣiṣẹ́ lẹ́ǹtì tẹ́lẹ̀ so producer lẹ́ǹtì tẹ́lẹ̀ gbogbo àwọn Tádé yẹn Tádé Ògìdán gbogbo àwọn tó jẹ́ pé tó bá ṣe sinimá tí wọ́n bá rí pé sinimá ilé NTA ni wọ́n ti jáde. wọ́n ti ní gbogbo ẹ̀kọ́ yẹn wọ́n ti nímọ̀ yẹn láti ibẹ̀. so they have been trained there they have been doing very solid professional work at the NTA in those days so bàtà wọn á jáde you know ẹni tí wọ́n bá ṣe báyìí ó máa wà professional. ẹ ṣeun sá aláti bá a bá mu bẹ́ẹ̀ yẹn torí Agba ọjẹ ni wọ́n à ń kọ́kọ́ dọ̀ bẹ́ẹ̀ sísìn ká jàǹfààní gbogbo àwọn bó ṣe ń babọ̀ láti ìgbà yẹn tí dì sí mo dẹ̀ dúpẹ́ kọ́ báyẹn náà mo dúpẹ́ lọ́wọ́ yín gan sá ó wá di pé sinimá àgbéléwò wá di pé nǹkan tí ó gbáyé kan oníkálukú ti ń gbà èmi máa ń bèrè lọ́wọ́ yín tí bá ti wá báyẹn bàbá Agba ọjẹ báyìí ẹ jọ sá ọwọ́n tálẹ̀ rò bẹ́ẹ̀ rán tó jọ wọn tẹ́ pé nígbà tó sọ pé ẹ̀ ń bẹ̀rẹ̀ eré tó jọ wọn ẹgbẹ́ yín tẹ́ mọ̀ pé ń gbà yẹn tẹ́jọ bẹ̀rẹ̀ eré ìṣeré orí ìtàgé ń gbà yẹn sá àwọn tá a lè rántí tẹ́lẹ̀ bóyá ìtọ́ ti ṣaláìsí ni o tó dáa tó gbọ́dọ̀ rántí àwọn náà bí àwọn tó ṣì wà láyé ni sà kí gbé yín padà sẹ́yìn. wọ́n sì wá àwọn Clarence Chukwura àwọn tí táwọn àjọ jẹ́ colleagues ní irú Ìyàwó Alhaji yẹn mo ṣáà rántí pé mi àti Clarence lájọ play lead role bẹ́ẹ̀ then àwọn olóṣùwà ló Ìyàwó Alhaji yẹn náà. ọmọ eré mi ìtẹ̀sí ló máa di Ìyàwó Alhaji nìkan tó jọ wọn. Ìyàwó Bello ó ṣe role kan bẹ́ẹ̀ àmì ọ̀run then Ìyàwó Alúwẹ̀ àwọn orúkọ máa ń sápá mi pa ọ̀rẹ́ mi lẹ́nu ọ̀rẹ́ ìyàwó mi. ọ ti ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ yìí náà. so I mean. nítọ̀wọ́n olóyìnbó yẹn ń kọ́ ń sà àwọn tí tẹjọ ṣe torí ẹ̀yin tún kópa nítọ̀wọ́n olóyìnbó yẹn púpọ̀ wọ́n tálẹ́jọ́ mọ̀ ń gbà yẹn tẹjọ bẹ̀rẹ̀ nǹkan tí gbogbo eré ńláńlá tẹ ṣe yẹn sà. ọ̀pẹ ti dárúkọ àwọn èjìrò ẹ ti dárúkọ. àwọn Alex Usifo Miagbo àwọn Richard Mofẹ́-Damijo because àwọn náà ṣe àwọn to tell you the truth mi ò really. ọ̀pọ̀ ọjọ́ ti pẹ́. mi ò really rántí anybody specifically. ẹ ṣeun sá ẹ ti wá ń ṣiṣẹ́ yẹn orúkọ ìlú ti mọ̀ yín ayé ti mọ̀ yín ńgbà tá a máa kàgọ́ ẹ ní ẹ̀tẹ̀ tí ń gba owó tó jọjú ńgbà yẹn tó bá níyàn ń gba owó pé kéèyàn tó gójú èèyàn tó wọn lò sinimá ẹ wá fi owó púpọ̀ yẹn lẹ̀ ńgbà yẹn wá bọ́ sí lásù tó yẹ pé ẹni agídé kan lọ́ fi ń san owó wíwá 5,000 àbí kan pẹ̀lú owó púpọ̀ tẹ́ ti ń gbà ńgbà yẹn báwo ni tó ti wù yín gan gbé nǹkan tí ẹ fẹ́ ṣe gangan ni tó gbé wá fi orúkọ yẹn ti tọ̀ káàkiri ńgbà yẹn sá. nǹkan tí èmi rò sí ọ̀rọ̀ yẹn ni pé nǹkan tí mo rò létà ni pé Ọlọ́run ló fẹ́ kí n wá síbí nǹkan tí mo rò nìyẹn torí ńgbà tí mo rí advert yẹn nínú pépà pé wọ́n ń wá lecturer mo fi lọ ìyàwó mi ó dẹ̀ ní pé kí n ṣe náà bá fẹ́ ṣe kí n apply ààrò owó so mi ò mọ iye tó máa san mi mọ̀ pa ẹ̀ nígbà tí mo gba lẹ́tà tí wọ́n á sọ pé wọ́n á rí i pé 5,000 ní lecturer 2 ni mo ṣe rí i pé 5,000 àwọn eré ìtàdẹ̀ tí ń ṣe àwọn ìtàbá ṣe eré Yorùbá gbà yẹn a máa ń rí gbà bíi 20,000 ìtàbá ṣe ti English ó bẹ̀rẹ̀ láti 50 lọ sí 100 sí 150 nígbà yẹn yeah I mean true confession I think I collected 175,000. nígbà yẹn yes bí tẹnu bẹ́ẹ̀ tó gba millions nígbà yẹn. yeah rituals maybe 200,000.
or yeah. So the only one tí mo gba 50,000 ní Glamour Girls. Torí first one tí téèyàn máa ṣe pẹ̀lú ọwọ́ neck video àbí lọ́wọ́ yẹn. So nígbà tí ó dẹ̀ máa tún ṣèkejì tó pè mí ní ọ̀gbẹ́ni ọmọ ìbá ìwà ṣàbẹ̀ mí gbà yẹn sí 175 200 náà ni mo sọ fún ṣàbẹ̀ sí 175. àti gbà yẹn. Yes. So gbàtà tẹ̀ máa wá sí last week àgbà lẹ́tà tó ní pé 5,000. ẹ̀ẹ́dẹ̀ sọ lẹ́tà lẹ́ẹ̀kẹ́ o pé. náà so mo kàn wá pé mo rò pé iṣẹ́ mo rò gbà yẹn pé iṣẹ́ tíṣà yìí ó yìí lè máa fún mi láyè láti máa ṣe àwọn kan tó fẹ́ máa ṣe ń tà náà mo kàn rò bẹ́ẹ̀ pé so because 5,000 yìí kọ́ lè máa jókòó tí àwọn 150 200 tí mo sọ yẹn gan èèyàn sì ń struggle pẹ̀lú ẹ̀ ni. pẹ̀lú ẹ̀ ká tó wá sọ pé jọ ní. so mi ti ẹ̀kọ́ bí ara sí 5,000 yẹn nǹkan tí mo ṣe ni pé èèyàn láti ṣe account tí university máa sanwó sí. bẹ́ẹ̀ni. so mo ṣe account yẹn sí Equatorial Trust Bank nígbà yẹn mi kì í yà ń bẹ̀ tí àwọn èèyàn bá nídìí ìrànlọ́wọ́ tó máa bá mi pé àwọn nídìí màá kàn mú check màá kàn kọ check 1,000 15 2,000 fún wọn instead máa fún wọn cash bá ti kọ check lọ gbà so mo ń lo account yẹn gbà yẹn láti fi máa ṣe charity ni tó bá ti sí university bá ti san 5,000 síbẹ̀ in fact mi kì í yà ń bẹ̀ ìgbà kan wà tó ti owó yẹn tó wọ bíi 70,000 bí oṣù bíi mélòó nìyẹn so máa fi ń gbọ́ màá ní pay èèyàn báyìí tó bá ti wá pay 3,000 pay 4,000 pay 5,000 àwọn ilé tá à ń rí ṣe nígboro la fi ń tọ́jú family tí Ọlọ́run dẹ̀ ń fi àlùbáríkà sí. báwo ni ìrìn àjò yẹn ṣe wá torí ìrìn àjò yẹn kò ń ṣe ìrìn àjò kékeré lóde pégbà tí ẹ dé iná ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà tó tún ti gbé yọ torí pé ẹ tún ti mu ní méjì mẹ́ta tẹ tún di pé ẹ tún di professor ẹ bá mi káwọn èèyàn náà lè rí lóòótọ́ àti rí yín báyìí pé ẹ gbogbo àti wọ̀nyí ẹ bá sọ méjì mẹ́ta bí ìrìn àjò yẹn ṣe lọ́ngbà tó di pé wá dé lásùfúlì náà. ṣe mọ̀ pé tẹ́wọ́n bá ti wà nídìí iṣẹ́ ìdàgbàsókè àwọn adébáyàn so bá ṣe wà ń bẹ̀ lecturer 2 ó di ọdún mélòó kan wọ́n ti promote wa sí lecturer 1 ọdún mélòó kan senior lecturer wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní appoint wa sí àwọn administrative positions apart from iṣẹ́ teacher wọ́n sọ pé coordinator of something director of something wọ́n bẹ̀rẹ̀ sí ní appoint wa sí àwọn iṣẹ́ irú HOD for instance administrative kìnìún so àwọn administrative yẹn kò wá jẹ́ kíyàn ráyè tìtámọ́ so ìgbà míì tó bá sì ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá ní pé bí a máa létí débẹ̀ àbí kí n sọ pé ẹ jọ̀ọ́ èní nìkan mo ń padà mo ń lọ sí mo ní mítìn kan láàárọ̀ ọ̀la o mo ní mítìn kan lọ́sàn-án o ìgbà tí alọ́ ẹ̀sẹ̀ pé wo ẹ fi máa yẹn lẹ̀ o ṣe lecturer ló dẹ̀ ń ṣe o ìgbà tí àwọn ọ̀tẹ̀ kì í pè mí àwọn ìgbà kan mọ́ so but ìgbà tó lọ́ọ̀ máa ṣe ìdàgbàsókè tí ń wà mí báyìí then owó oṣù báyìí náà ó ti bẹ̀rẹ̀ sí ní lọ sókè ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn asú tó ń bá ìjọba jà gbogbo gbà ìjà kan sì wà lọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sọ̀rọ̀ yìí so wọ́n bá ti jà bẹ́ẹ̀ pé ẹ lè lọ o ẹ̀yin kówó jẹ ní lókè lọ́hùn ẹ̀ á máa san owó ìranù kan fáwọn fáwọn bẹ́ẹ̀ ẹ sanwó gidi so ìgbà míì wọ́n á gbọ́ ìgbà míì wọ́n ò ní gbọ́ ìgbà tó bá gbọ́ wọ́n á fi díẹ̀ kún owó yà tó ń lọ sókè so díẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní make sense ju ti ìgboro lọ́gán because eléyìí wá jẹ́ nǹkan tó yẹ kó regular tó yẹ kó oṣooṣù ni ìgbà tó yá ṣe mọ̀ pé gbogbo sinimá ìta yẹn náà kò ṣe bẹ́ẹ̀ ó tún náà ní ìgbà tó yẹ pé ó máa ní downtime tiẹ̀ ẹ pé gbogbo actors kọ́nà ló máa ń ríṣẹ́ ṣe ní gbogbo gbà tó bá pè ẹ́ ní ìsìn wa lọ ṣe kan ọ̀sẹ̀ méjì mẹ́ta lè má rí mi ẹlòmídà tó busy gan ẹ̀wọ̀n àwọn kan wà tó yẹ pé ojoojúmọ́ náà wà ní location so bí kíní ẹ̀ ṣe ń lọ títí ní ẹ̀ tó yẹ pé ìdí iṣẹ́ yunifásitì bẹ̀rẹ̀ sí ní pay mi then ọlọ́run tó wá lò mí nígbà tí ta lọ ọdún mélòó kan ní English yẹn àwa kọ ìwé sí yunifásitì pé kán dá department wa sílẹ̀ fún wa ìgbà yẹn mo ti ná àwọn ará tíátà àti pé bíi méjì mẹ́ta
níbi tó àjọ teach in English so àwa sọ pé then a máa ń ṣe play fún wọn tó máa ṣe convocation lọ́dọọdún èmi náà mo bẹ̀rẹ̀ 1996 ìgbà pé mo débi 1994 bàbá fẹ́ ṣe convocation 1996 bá pé ẹ wà ẹ jẹ́ ká ṣe kíní kan tó máa ń pè ní convocation play káti a fi mú university warm entertainment gbogbo ẹ inú everybody á dùn. tọ́hún dẹ̀ ṣe rí kó tó di pé. wọ́n lọ ṣe kan rí wọ́n lọ gbé eré yẹn wá láti University of Ife wọ́n bẹ̀ wọ́n láti University of Ife kí wọ́n bá wọn ṣe eré Ife àti Ìbàdàn làwa ti wá gbogbo ẹ̀ la wa combine fún yín so gbogbo àtàkùn àṣírí yẹn ní ọdún yẹn vc gba yẹn tó wo eré yẹn ó ní àrà tó yìí lẹ́yìn dá àwọn ọmọ English la lọ. lọ ló ń gbà yẹn kò ṣe pé àwọn ọmọ pure. àkíyèsí àwọn ọmọ tíátà àwọn ọmọ English a train wọn gbà tá à ń ṣeré yẹn a train wọn a bá wọn sọ̀rọ̀ a bá vc yẹn ní pé ẹ jọ tẹ bá lè ṣerú eléyìí ẹ lọ mú proposal wá fún performing arts department ó sọ́njọ́ yẹn pé eléyìí ju ó jọ nǹkan tá a fi lè dá department ti tíátà sílẹ̀ ní lásùnà bóyá sọ̀rọ̀ yẹn àti note ẹ̀ pé tó bá dìgbà tí tó bá tásìkò ó yẹ ká kọ ìwé sí yunifásitì o pé wọ́n dá department tiwa sílẹ̀ fún wa so ẹ̀ṣẹ̀ àtúnwá ń ṣe convocation play yẹn lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta the same thing gbogbo àwọn vc yẹn máa ń sọ. náà lọ sọ pé ẹ̀ka ti nílẹ̀. a bá mú ètò wa sílẹ̀ pé ẹ fún wa department wa bẹ́ẹ̀ àwọn politics wà wúwo ẹ̀ ó ṣáà lọ bọ̀ wọ́n máa gbé lọ sí committee eléyìí curriculum committee select committee pàtó yà máa padà àwọn wá fún wa department wa ní 2001 so to God be the glory àwọn ọmọ táwa gan kọ́ ní department yìí láti ìgbà yẹn tó ti ń jáde wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣoríire wọ́n ti ń lókìkí many of them were abroad tó ti lówó lọ́wọ́ rẹ́kẹ́rẹ́kẹ́ Canada Germany France London àwọn ọmọ táwa kọ́ bí theatre lára àwọn táwa kọ́ gan ó ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ti tún òun náà ti di lecturer pẹ̀lú wa níbí àwọn ẹlòmíì ta kọ́ ní English nígbà yẹn wọ́n náà ti di professor yes àwọn wọ́n ti di lecturer ní English so Ọlọ́run ti fi àlùbáríkà síṣẹ́ yẹn tó yẹ pé àti wá ti bímọ tó ti. òṣìbọ́ ṣe máa kọ̀tàn yẹn tó rúkọ yóò dẹ̀ ní jáde ńbẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àwọn students wa ní gbogbo wọn students wa ní wọn. ẹ tún wá ṣe gìrìgìrì ó tún wà níbẹ̀ tún tó ní professor báwo nìyẹn tún ṣe dé tọ́wọ́n rẹ̀ alẹ́ àmọ́ àwọn ń pé ẹ tún gboyè yẹn professor náà tún dé náà báwo nìyẹn tún ṣe. ẹnu mo ti sọ̀rọ̀ débẹ̀ promotion ni promotion náà ìwọ tó bá ti wà ní university ó ní láti lecturer 2 tó fi appoint me ó máa lọ sí lecturer 1 from lecturer 1 máa lọ sí senior lecturer from senior lecturer ó máa lọ sí associate professor from associate professor ó máa lọ sí professor so ọdún mẹ́ta tàbí mẹ́rin ní gbogbo àwọn kìnìún máa fi wáyé tí o bá ti kọ ìwé tí o máa fi rí promotion gbà because kì í ṣe pé ọdún yẹn lásán ó ní àwọn nǹkan tó máa kó lẹ̀ tó máa ń pè ní publications láti publish inú àwọn journals àti àwọn ìwé oríṣiríṣi tó máa kọ tó máa kó gbọ́ ẹ̀jọ́ ó ní oye tó gbọ́dọ̀ jẹ́ pé tó bá fẹ́ lọ láti lecturer 2 sí lecturer 1 ó lóye publication tó gbọ́dọ̀ ní bí mẹ́fà wọ́n fẹ́ lọ from 1 to senior lecturer wọ́n máa kó publication bíi 12 àbí 15 sílẹ̀ wọ́n fẹ́ lọ from senior lecturer to associate professor wọ́n máa kó pé ó ti kọ ìwé 20 something then wọ́n fẹ́ lọ sí from associate professor to so tó bá ti wà ní university ó gbọ́dọ̀ máa kọ ìwé tó gbọ́dọ̀ máa publish both in Nigeria and abroad torí tó bá ti fẹ́ lọ tó bá ti ń dé professorial kéda yẹn wọ́n máa sọ fún mi pé àwọn ìwé tó fẹ́ kó lẹ̀ yẹn certain percentage must be foreign publications àwọn ìwé tó ń publish ní America tàbí ní UK àbí everywhere Canada Europe so èèyàn gbọ́dọ̀ jókòó pé torí pé òṣìṣẹ́ lecturer pé iṣẹ́ olùkọ́ni nìkan ló fẹ́ máa ṣe kàn wá kàn fẹ́ máa kọ́ àwọn ọmọ àwọn publications yẹn ní olúwẹ̀ máa fi máa ní promotion ìgbéga ní fún ara tiẹ̀ so iṣẹ́ olùkọ́ is not only for the students but also for your own career growth and development so and ibi tí kíní ẹ̀gán ti bẹ̀rẹ̀ ni pé
tó bá ti wọ university as a lecturer ọdún tó bá dé náà bẹ̀rẹ̀ sí ní kọrin létí ẹ̀ pé PhD so tó o bá gba PhD o lè survive in the university system so ọdún kẹta tèmi dé la tún padà sí University of Ibadan ta lọ register fún PhD PhD ẹ̀ rèé gbà kan ṣubú ni it's for men it's not for boys kò sí ẹni tó gba PhD tí ò ní ìtàn tí ò ní ìtàn tó wà ní tó ní láàrin ìgbà tó fi ṣe yẹn ìtàn máa wà pé nǹkan tójú rí kò sí lọ́bẹ̀rẹ̀ tó bá mọ àwọn tó ní PhD lọ́bẹ̀rẹ̀ lọ pé ẹjọ́ kí ni ìtàn tí yín nígbà tí gba PhD àìpé Ọlọ́run ṣàánú wa ni o ẹ̀mí fẹ́ bọ́ o bọ̀ tó bá ti wá gba PhD báyìí ìgbádùn ló kù. Iṣẹ́ ṣì wà in fact wọ́n tún sọ fún ẹ nígbà tó bá tún gba professor wọ́n sọ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. wọ́n máa wọ pé bí mo ti bá yẹn. Yes tó bá ti di professor báyìí wọ́n tún máa sọ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni because mo wà lórí platform kan of theatre professors gbogbo àwọn professors theatre ní Nàìjíríà a ní platform so tó bá ti di professor wọ́n máa add ẹ sórí platform yẹn àwọn àgbà tí mo di professor wọ́n ṣàn kí mi prof welcome you know you have just started work has just started ní work wo ló tún just start àti bí wọ́n máa wọ́ọ̀rì wàá rí i pé ó ṣe ìbẹ̀rẹ̀ ni lóòótọ́ iṣẹ́ wà bẹ́ẹ̀ ìgbà náà máa pè é káàkiri kó wá sọ̀rọ̀ ń bí kó wá bá wọn deliver paper kan bí ìgbà náà máa pè é sí gbogbo àwọn iṣẹ́ administrative tá à ń sọ yìí ìwọ ni chairman committee ń bí ìwọ ni chairman committee ń bẹ̀ àwọn tó fẹ́ di professor wọn máa send ìwé wọn sí ẹ kó lágbára bá bẹ access ẹ iṣẹ́ wà ń bẹ̀ àwọn tó wà ní tó ń tẹ̀lé wa lẹ́yìn àwọn mama mentor wọn àwọn tó ń ṣe PhD àwọn professor ló máa ń ṣe supervisor wọn ìwé kíkà yìí náà ṣáá ni ìwé kíkọ àti kíkà ní gbogbo ìgbà. mo fẹ́ bèrè lọ́wọ́ yín sà ẹ̀yin tẹ̀ ń kọ́ wọn ọmọléèwé ń bí ní bó ṣe yẹ kẹ́ kọ́ wọn bó ṣe yẹ kọ́ mọ̀ àdìpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà ń gbòòrò tó ń ṣiṣẹ́ orí ìtàgé tó ń ṣe sinimá mọ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò tẹ̀ mọ́ ń pa ìmí tó bá fi lówó lọ́wọ́ òun yaṣẹ́ lọ tó dẹ̀ ń jẹ́ nǹkan tó ń kó bá àwọn iṣẹ́ tó wà ní ìta yẹn kí lẹ fẹ́ sọ sí yẹn sà. Well, you know a máa ń sọ gbogbo ìgbà iṣẹ́ wa yìí náà is a liberal art nǹkan tó mean ni pé ìwọ tó bá ti ní ẹ̀bùn o lè ṣe is liberal ṣùgbọ́n ìgbà tí àwa dé ilé ẹ̀kọ́ náà kọ́ wa yìí pé ẹ̀bùn wà ó jẹ́ ìkan ìdánilẹ́kọ̀ọ́ òun náà tún wà tó tún jẹ́ ìkan tí wọ́n bá ní ẹ̀bùn tó tún wá ní ìdánilẹ́kọ̀ọ́ that is training olùwà lọ fà ìdí ẹ̀ ni pé gbogbo àwọn nǹkan tí wọ́n tó fẹ́ ṣe yẹn o lè ṣe àlàyé ẹ̀ ó yé ẹ dáadáa ó yé ẹ pé tó bá ṣe báyìí o lè sọ ìdí tó fi ṣe báyìí ṣùgbọ́n àwọn tó yẹ pé ẹ̀bùn ló kàn ní tó ní ìdánilẹ́kọ̀ọ́ tó ní training wọ́n á lo ẹ̀bùn yẹn o but development wọn ó kàn máa growth yẹn graph yẹn ó máa lọ díẹ̀ tó wọ́n bá ṣọ́ra gan ó lè máa bọ̀ lẹ̀ but ìwọ tó bá ní ẹ̀bùn tó tún ní ìdánilẹ́kọ̀ọ́ you be dynamic tó bá play role kan lénìí tó bá fún ẹ ní role èmi lọ́la wàá ṣe yàtọ̀ síra wọn tó yẹ kí wọ́n á rí i pé kò ṣe bó ṣe ṣe tàná kó lè ṣe lè tèmi bó ṣe rí àwọn tó ní ẹ̀bùn tó ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn tó bá ṣe róòlù mẹ́fà wàá sì máa rí wọn nú mẹ́fẹ̀ẹ̀fà wàá sì máa rí wọn pé torí ẹ̀bùn lásán ló ní á ṣe dáadáa o but wàá kàn kò ní wà dynamic tó bá fẹ́ ṣe olówó wàá kàn rí i pé the same thing náà nígbà tó ń ṣe average person
but ẹni tó ní ẹ̀bùn tó ní training ó ní àwọn nǹkan kan tí ó gbọ́dọ̀ mọ̀ tó ti tá ti mọ̀ tó máa fi ṣe characterization yẹn tó máa fi yàtọ̀ sí ẹni tí ò ní training so àwọn ìyàtọ̀ kéékèèké wà ń bẹ̀ so tí gbogbo àwọn púpọ̀ èèyàn bá ní training iṣẹ́ wa tá à ń ṣe yẹn á túbọ̀ gbòòrò sí a ní quality sí ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n kàn yà síbẹ̀ tó wọ́n bọ́tà nípa training yẹn ó kàn jẹ́ kíkiní yẹn ká máa ó kàn wà lójú kan tó ṣàkàn ń lọ sú àti ẹ̀kan ìdàgbàsókè yẹn kò ṣe bẹ́ẹ̀ yé wa lọ títí wọ́n kàn owó lẹ́wọ́ in fact àwọn yẹn owó nìkan ni ó jẹ wọ́n lógún àwọn iṣẹ́ tó bá ṣe commercial kíní yẹn nìkan lọ́rọ̀ but ẹni tó bá ní ẹ̀bùn tó ní ìdánilẹ́kọ̀ọ́ á ronú ju commercial lọ á ronú profession á ronú quality and so many things so àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ tó wà níbẹ̀ nìyẹn. ẹ ṣe bàbá kí lẹ wá fẹ́ sọ fún àwọn tí wọ́n fẹ́ ṣeré orí ìtàgé tó ń wò yín báyìí tí mi lẹ́bùn àmọ́ kò tí ì lọ ní bẹ́ẹ̀ ṣe ń sọ kí lẹ fẹ́ irú ìmọ̀ràn lẹ fẹ́ gbàrọ̀ wọn tó ń wò yín báyìí tó ń wò yín káàkiri báyìí. kí wọ́n gbìyànjú láti wá ilé ẹ̀kọ́ kan lọ tó máa ti lọ kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ yẹn ẹni tó bá kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ bó ṣe máa ṣe iṣẹ́ yẹn máa yàtọ̀ sí ẹni tí ò kọ́ ẹ̀kọ́ ẹni tó bá kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ kan bó ṣe máa ṣe ó máa yàtọ̀ sí ẹni tí ò kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ nípa bó ṣe máa fi ara ṣe bó ṣe máa fi ọkàn ṣe bó ṣe máa ronú nípa iṣẹ́ yẹn irú ìwà tó máa ní you find that àwọn tó bá wà trained they be more disciplined they be more focused they be more serious because ó ti di profession wọn tó ń náwó sí láti lọ kọ́ of course àwa gbà yí pé ìdánilẹ́kọ̀ọ́ ó oríṣiríṣi o kì í ṣe dandan kéèyàn lọ sí ilé ẹ̀kọ́ tó yẹ pé tó máa ń pè ní 4 walls of the university àbí school èèyàn lè lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àgbà òṣèré kan tó yẹ pé wọ́n náà ti wà ń bẹ̀ tipẹ́ wọ́n ti di òòṣà tó ti mọ̀ ń pa ẹ̀ yálà àwọn náà lọ sí ilé ẹ̀kọ́ àbí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ ṣẹlẹ̀ pé nǹkan tí wọ́n bá ti ṣe tó bá ti pẹ́ náà náà àti di master ń bẹ̀ so àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ti di master nǹkan tí wọ́n bá ti ṣe for 30-40 years ó ti dàjọ́nú díẹ̀ so tí àwọn tó bá ṣe fẹ́ gbéra yẹn tí wọ́n bá many of them wọ́n máa lọ ń farapamọ́ sábẹ́ wọn wọ́n máa bá wọn wọ́n bá ń gbó omi yẹn tó máa fi tíṣẹ́ bá wà ìwọ lọ ṣe role kékeré yẹn so training náà wà bẹ́ẹ̀ on the job but wọ́n yẹ pé ó máa take many years and kò ní wà formal it's called informal training àwọn tó wà formal yẹn àwọn àlàyé kan wà tí wọ́n máa ń ṣe fún wọn bí táwọn èèyàn ò ní lè ṣe fún wọn lọ́hùn àwọn ìwé kan wà tí àwọn formal yẹn máa kà á bí táwọn tó lọ ṣe informal yẹn ò ní lè rí kà lọ́hùn so yes so kọ́kọ́ wà ń bẹ̀ tó yàtọ̀ there will be a little difference. ẹ ṣeun sá fáwọn tó fẹ́ wọ lásù torí lásù lọ́wọ́ àdẹ́gbọ́dọ̀ máa sọ ń pa ẹ̀ tán wò ó pé wọ́n fẹ́ gain admission báwo lọ́wọ́ ṣe máa gbé ìgbésẹ̀ yẹn kan ṣé ọmọ èkó nìkan ni àbí káàkiri àgbáńlá ayé tó bá jọmọ nàìjíríà ni tó bá fẹ́ wọlé sí lásù mo fẹ́ gbọ́ kán ara lẹ́nà gbọ́ látẹnu yín sá. ọmọ èkó nìkan kẹ̀ rọ o even though Lagos state government ló ní university yìí and policy gbogbo àwọn state governments not just Lagos is that wọ́n bá ti fẹ́ gba àwọn ọmọ sí ilé ìwé wọ́n á ní pé quota ni wọ́n máa lò pé 70% ọmọ Lagos state 30% tó kù àwọn ọmọ state tó kù so wọ́n máa mú àwọn ọmọ Ìgbò pọ̀ nígbà yìí náà àwọn ọmọ Ìgbò pọ̀ àtàrà àwọn tá à ń kọ́ lára àwọn 30% yẹn but àwọn ọmọ Lagos state government wọ́n ń fẹ́ kí àwọn ọmọ ìlú àwọn wọ́n pọ̀ ní state àwọn so that owó government wọn lọ fi train wọn ṣe pé owó tí wọ́n san báyìí yóò pọ̀ owó léèwé 25,000 àbí 35,000 náà yìí san so àwọn ọmọ Ìgbò náà á máa jàǹfààní 35,000 yẹn o. bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn. So kò sí problem o I mean àwa ò discriminate o
àwọn ọkọ tó bá ti nífẹ̀ẹ́ sí máa bọ̀ ní bàbá ń san yẹn ilẹ̀kùn no wà ṣíṣílẹ̀. everybody and everybody ni so once o bá ti ṣe jam tó di pass. tó bá di pé ẹ wá dàgbàtẹ́ dùgbò tó di pé ẹ̀yin náà darúgbó dáadáa sá kí lẹ máa fẹ́ tó bá ti ń dárúkọ yín kí lẹ fẹ́ kọ̀wọ̀n èèyàn máa rántí yín fún tó bá ti dárúkọ yín kí lẹ fẹ́ what do you want to be remembered and known for, sir? Àti ẹ̀ tí lè ròyìn ẹ̀ mi ò tẹ̀ tí lè sọ because àwọn iṣẹ́ tá a bá ṣe lẹ̀ náà ni iṣẹ́ tí èèyàn bá ṣe lẹ̀ náà máa dárúkọ yọ and èmi rò pé iṣẹ́ yẹn a sì ń ṣe lọ lọ́wọ́ ó dà ìpa sì ń ṣe lọ kí kọ́lọ́run sì máa gbé wa kí iṣẹ́ sì máa lọ dáadáa náà kọ́lọ́run sì máa gbé wa lọ kọ́lọ́run sì ń gbé wa lọ síbi tó ń gbé wa lọ so bóyá àwọn nǹkan tó máa fi máa sọ nípa wa bóyá ó sì wà níwájú àwọn nǹkan tí wọ́n máa sọ díẹ̀díẹ̀ ti wà nílẹ̀ o. ìbọn náà lè ṣe yín larí ló gbà náà débì yìí náà. irú báyìí sì ó wà ní àkọsílẹ̀ pé àwa la dá department sílẹ̀ ní Lagos University is a key achievement. very very. ẹni tó dá department sílẹ̀. very very. ibi tí wọ́n gbà mí sígbà tí wọ́n wá sí lásán English ni àwa la wá kọ ìwé pé ẹ dá department theatre sí wa fún wa and the long defended it wasn't easy o a lọ face àwọn oríṣiríṣi committee curriculum committee senate committee àwọn àbẹ̀ lọ́wọ́ pé kílẹ̀ yìí mọ̀ nípa theatre àwọn tẹ́fẹ́ béèrè pé wọ́n fún yín nípa àwọn táwa kọ́ tíátà lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ máa dárúkọ wọn fún yín àwọn Wọlé Ṣóyínká àwọn Dàpọ̀ Adélùgbà àwọn Báyọ̀ Dúnà ní òtòòtò so àwọn kan tá a fi lọ lẹ́nu ń bẹ̀ ni ẹ pé àwa dẹ̀ ti kọ́ iṣẹ́ yẹn ó yẹ kẹ́ ti máa rí wa náà lẹ́ẹ̀kankan ẹ̀ kí n rí wa rà ẹ̀ rí wa ló tì mí. ẹ mójú wa rárá. ẹ ṣàṣẹ music ti join mọ́ department ẹ̀ ń sìn yín sá. sórí yẹn politics yẹn ọ̀tọ̀ ni má yẹ ká sọ. So department of theatre náà tó dẹ̀ mọ̀ ó ní nǹkan táwọn department of theatre arts and music ni so it's a long story but ìgbà táwa kọ curriculum theatre tiwa àwọn colleagues wa tó wà ní music náà wọ́n wà nínú ọgbà yìí àwọn náà kọ curriculum ti music tiwọn àwọn fẹ́ department àwọn náà fẹ́ department university wa sọ yìí pé àwọn ò lè fún wa ní department méjì ní ìgbà yẹn pé ká pa program méjèèjì papọ̀ ká máa ká pé lórúkọ kan làwa ní pé no a lè pa program méjèèjì papọ̀ ká pé lórúkọ kan tàbá ṣe bẹ́ẹ̀ ó máa curriculum wa àwọn courses tàfẹ́ máa kọ́ àwọn ọmọ yẹn ó máa yàtọ̀ so ẹ̀ ṣe jẹ́ kí àwa máa kọ́ àwọn ọmọ wa ní theatre tiwa lọ káwọn ilé ìnáwó máa kọ́ àwọn ọmọ wọn ní music tiwa lọ káwá pé department yẹn ní theatre arts and music department. Àwa yìí èmi ni mo suggest fún àwọn professor wa ń gbà yẹn àwa ni ó kárí ọmọ so báyìí ń pè wá ní theatre and music ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwọn NUC nígbà tí wọ́n wá ṣe accreditation fún wa the last one ní December Universities Commission Nigerian Universities Commission wọ́n ti wá rí pé department yìí ó ti gbòòrò àwa méjì tá a kájọ wà ní department kan àti ń fún wọ́n á sọ fún àwọn management àwọn VC pé ẹ jẹ́ kí àwọn theatre music ẹ jẹ́ kí wọ́n máa lọ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ń fún wọn pọ̀ tó ń fún pọ̀ yìí tí wọ́n ẹ jẹ́ kí wọ́n ráyè blow wọ́n gbòòrò wọ́n expand university wa gbà pé wọ́n máa pín wọn láìpẹ́. tòró dábàá ṣe yànnà náà yẹn náà fún àwọn. wọ́n máa pín wọn láìpẹ́ so àwọn ní department of theatre arts àwọn náà wà ní department of music. àdúpẹ́ lọ́wọ́ náà kí ni ìmọ̀ràn lẹ fẹ́ gbọ́ àwọn ọ̀dọ́ Nàìjíríà tó ń wò yín báyìí yálà àwọn tó wà ní Nàìjà báwọn tó wà lókè torí bílù ṣe rí wọ́n ní ó lè ká máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọ̀dọ́ ń sìn bọ́ ṣe máa gbé báàgì bọ́ ṣe máa já kúrò ní ẹ̀yin náà láàrin lè pè é lárúgbó ọ̀dọ́ náà sì ní í sà ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́ ẹ jẹ́ àjàǹfààní yẹn tà pẹ̀lú ìmọ̀ràn lẹ fẹ́ gba àwọn ọ̀dọ́ Nàìjíríà tó ń wò yín káàkiri báyìí. It's unfortunate pé generation àwọn ọmọ tó wà ń sìn wọn fẹ́ ṣiṣẹ́ wọn tiẹ̀ wà interested in anything gbogbo a máa sọ fún wọn even àwọn tó wà àwọn tá à ń kọ́ bọ́ọ̀ ìwà yẹn wọ́n fẹ́ di millionaire ní ọ̀túnla
ọ̀rọ̀ owó yìí náà ṣáá ni so torí òun ló ń sún wọn dé ìdí ká ló máa pààyàn ká máa ṣe rituals ká máa ṣe yahoo ká máa ṣe adẹ̀mánkọ́ máa sọ fún wọn ni pé àwọn irú àwọn values tí wọ́n ń sáré lé pé kò lè last ẹni tó wà lọ pààyàn tó fi ṣòwò tàbí tó lọ ṣoògùn oògùn owó tàbí ẹni tó ṣe yahoo tó yẹ pé owó olówó ló ń jí gan pé tó bá jẹ àǹfààní owó yẹn fún ọdún mélòó kan ó máa tán either kan mú àbí kó ṣe mistake àbí kí ritual tó lọ ṣe kó yíwọ́ ó dẹ̀ parí nìyẹn ó máa oògùn alára ó tán nìyẹn so ṣùgbọ́n ó bẹ́tà kí èèyàn máa tẹ̀lé ìlànà Ọlọ́run àti iṣẹ́ ṣíṣe ní ọ̀nà tó tọ́ àti tí ó yẹ kí wọ́n máa ṣe díẹ̀ kí Ọlọ́run máa fàlùbáríkà sí kó dẹ̀ máa grow díẹ̀ àwọn owó tí èèyàn bá make nígbà yẹn ó máa ń pẹ́ ó máa ń tọ́ lọ́wọ́ èèyàn so ìmọ̀ràn táwa ní nìyẹn pé ká ranjú koko mọ́ owó nìkan kọ́ ni ọ̀rọ̀ ilé ayé yìí integrity orúkọ rere ó ṣe pàtàkì ju pé ká máa lé nǹkan tó yẹ pé afẹ́fẹ́ máa fẹ́ lọ so ìmọ̀ràn táwa ní ni pé wọ́n farabalẹ̀ Professor Yẹmí Ọ̀ṣínbàjò ó náà sọ calm down òun kú mọ̀ pé olóhùn mọ̀ pé òun máa débi tó ń dé yìí òun náà kàn lọ iṣẹ́ lecturer ló ń ṣe náà ní unilag tẹ́lẹ̀ jẹ́ ẹni ẹlẹ́ni kó tó di pé wọ́n pè pé wọ́n bá wa ṣe commissioner ní Lagos State díẹ̀ Ọlọ́run gbé débi tó gbé dé Ọlọ́run ló máa ń gbé èèyàn débi gíga àwọn tó yẹ pé wọ́n fẹ́ fúnra wọn fò gbogbo àwọn ọ̀dọ́ yìí wọ́n fẹ́ fò ní o ẹni tó jẹ́ tí ó fẹ́ di mílíọ̀nìyà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tó níṣẹ́ kankan lọ́wọ́ tó níṣẹ́ lọ́wọ́ báwo ló fẹ́ ṣe tó ní ṣe àṣemáṣe tó máa bú ẹ lọ́wọ́ because there is always consequences nemesis máa wà fún àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà tí ò dáa wọn tó lọ́wọ́ ò fẹ́ nemesis máa wà ṣáá ni ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ tó rò bẹ́ẹ̀ tó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ á yẹra fún àwọn ọ̀dọ́ yìí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni pé consequences máa wà repercussions máa ń wà fún àwọn ìwà tí ò bójú mu so kọ́ má yà ń bẹ̀ ìmọ̀ràn táà ní fún wọn nìyẹn ẹ má yà ń bẹ̀ follow the path of forthrightness honesty decency diligence hard work be serious minded and trust in God look Ọlọ́run á gbé ẹ ga Ọlọ́run á lànà á bùkún ẹ tó bá recognize Ọlọ́run ní ìgbésí ayé ẹ tó recognize Ọlọ́run tó dẹ̀ ṣiṣẹ́ ní ìlànà tó tọ́ ibi ò lè pa ẹ́ èmi máa ń sọ ìwọ́n tí mo sọ yìí máa ń sọ tí ọkàn tọkàn ní because mo mọ̀ pé bóyá ìdí nìyẹn irú nǹkan tá a ṣe nìyẹn kò sí ní láti lọ máa so ara nǹkan tí eléyìí tó tún wà important tí nígbà tó bèrè pé kí la pé wọ́n máa sọ nípa wa lọ pé mo ní foundation mo ní NGO bàbá mi sọ ní ṣókè pa fún wọn tó wà káàkiri a ní ilé iṣẹ́ tó yẹ pé tí ó ń tọ́jú àwọn opó àti àwọn ọmọ aláìní bàbá Blessed Fruit Foundation for widows and orphans tí Ọlọ́run pè wá láti dá sílẹ̀ ní 2008 nígbà tí mo fẹ́ 50 ni Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé ìwọ mo fẹ́ lò ẹ́ kó máa tọ́jú àwọn opó so a dẹ̀ gbọ́ sí Ọlọ́run lẹ́nu a dẹ̀ dá sílẹ̀ so today a ní orphanage ní Olúti ní Alákìjà ẹ̀mẹ́ àwọn ọmọ tá à ń tọ́jú wà ń bẹ̀ àwọn opó tá à ń tọ́jú wọ́n fẹ́ tó bí 400-500. Wow. Yeah. So téèyàn bá Google lásán bá kàn Google blessed tó bá kó tó type blessed fruit kó tó débẹ̀ ó máa ti open because we are on the website on Google àwọn iṣẹ́ tá à ń ṣe wú ẹ̀ ó wà ń bẹ̀
so gbàtà kọ́ bẹ̀rẹ̀ kò easy o but Ọlọ́run ti wá gbógo fún ọ̀lẹ wa tẹ́ pé láti internet yẹn làwọn èèyàn ti ń rí sẹ́tà ṣe tẹ́ pé wọ́n máa ń send owó sí account wa àwọn tá a mọ̀. wọ́n ṣe máa send owó sí náà nìyẹn. you know Ọlọ́run tóbi lọ́ba so even Saturday yìí a ní program kan ní orphanage wa fún àwọn opó yẹn a fẹ́ ṣe medical outreach wọ́n máa ṣe test fún wọn then àwọn tó ń ṣe tójú wọ́n máa fún àwọn tó bá ní problem ní glass àbí lóògùn wọn bẹ́ẹ̀ ní Saturday ní Friday and Saturday so gbogbo yẹn náà ni Ọlọ́run fi ń ṣàánú wa pé ìwọ bọ́ yìí náà ò ń gbìyànjú o gbọ́dọ̀ ní kò ṣe ò ń try díẹ̀díẹ̀ Ọlọ́run dẹ̀ máa ń bùkún wa náà fún iṣẹ́ yẹn. ẹ bá mi pe nọ́mbà tí wọ́n lè fi kàn sí yín torí ìròyìn tẹ́tún mẹ́nu bà nǹkan ńlá gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa ń wo ètò yìí káàkiri irú nǹkan tó máa ń fẹ́ràn nìyẹn nọ́mbà wọn lọ́ lè pè sí yálà tó bá tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn tó fẹ́ fowó ránṣẹ́ nǹkan ọkọ̀ sí irú nǹkan ńlá láti sọ pé ẹ̀ ń ṣe ìsà. nọ́mbà mi náà tó bá ti pè mí à fún wọn ní account number. ẹ bá mi pe nọ́mbà yẹn sàn. 080 333 22 754 nọ́mbà mi ni ẹ mọ̀ pé mi ní máa rí oríṣiríṣi àwọn kọ́ọ̀sì. bàbá ti ní kẹ́ pé torí ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ náà àwọn òbí náà fẹ́ bá wọn sọ̀rọ̀ àmọ́ kó jẹ́ yẹn ẹ̀ tó bá dẹ̀ fẹ́ dá sí the foundation kankan náà tó sọ yẹn náà ẹ pé bàbá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kọ́ ní kẹ́lẹ̀ fowó ránṣẹ́ fọ́ọ̀mù ẹgbẹ́ bọ́jọ́ fọ́ọ̀mù opó àtàwọn ọmọ tí ò ní ìyá nǹkan kan ni irú nǹkan tí Ọlọ́run gan tó fẹ́ náà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣe gan kí tó máa lọ tẹ́ bá tẹ̀ wá dípẹ́ tẹ̀ ń kọ̀wé ẹ̀ ń kàwé ẹ̀ ìbálẹ̀ tẹ̀ ṣe máa dípẹ́ tẹ̀ máa ń sinmi tẹ̀ máa ń ní relax kílẹ̀ tẹ̀ máa ń ṣe torí gbé ìwé kíní kékeré kí tẹ̀ mọ̀ yẹn. sórí ọ̀rọ̀ relax yẹn ó oríṣiríṣi sórí tá a bá ń ṣe rehearsal tá a bá ń ṣe play wa yẹn nígbà tí tá a ń ṣe fàájì ni nígbà tí èèyàn ń ṣeré tí èèyàn ń relax ni tá a bá ń ṣe rehearsal gbogbo gbàdé la bá ń ṣe rehearsal pẹ̀lú àwọn ọmọ wa ń bí mi mọ̀ bóyá o ti rí atmosphere rehearsal rẹ̀ eré là bára wa ṣe bẹ̀ tí à ń rẹ́rìn-ín gbà mí a lè máa ranjú mọ́ra wa pé kí ló ṣe o mọ̀ pé gbogbo ẹ̀ náà gbígbà tí wọ́n relax ni. Then apart from that èmi fẹ́ràn music wọ́n máa ń wo TV so. sáwọn tiwa sáwọn ìbílẹ̀ ni àbáwọn fọ́ọ̀rì ni wọ́n. gbogbo ẹ̀ la wo bájú kò sí TV ẹ̀ máa lọ káàkiri ni pẹ̀lú football. ìran àwọn oníwọlẹ̀ ń gbọ́ tó jẹ́ tiwa ń bí tẹ fẹ́ràn bóyá a lè gbá yẹn sí gan fọ́wọ́n tiwa ará ilé gan. Ebenezer Obey lèmi láìkì fẹ́ràn bàbá Miliki. Ebenezer Obey ẹ̀ ń Sunny Adé àwọn èèyàn wa náà ni ẹ̀ Shina Peters ọ̀rẹ́ mi ni so wasiu masha àwọn ọ̀rẹ́ wa náà ni gbogbo àwọn yẹn so àwọn music ìbílẹ̀ yẹn àwa iṣẹ́ tá à ń ṣe is cultural so kò sí kí a má ní love fún àwọn nǹkan ìbílẹ̀ tiwa. wọ́n tẹ́mi ṣe láìkò bí ni pé àwọn orin tó mọ́gbọ́n wá ni àwọn orin tó kọ́ni lẹ́kọ̀ọ́ ni tó fún wa tó gbé wa sí ìlànà nípa ọ̀rọ̀ Ọlọ́run so nípa mímọ̀ ilé ayé àwọn orin Obey wọ́n ràn mí lọ́wọ́ gan because nígbà tí mo young máa ń gbọ́ àwọn orin yẹn ó pẹ̀lú nǹkan tó help my orientation àwọn ọ̀rọ̀ tó deep ni Obey máa ń sọ mo fẹ́ kí wọ́n pé wọ́n kú oríire fún 80th birthday tó ń ṣe láìpẹ́ yìí bàbá Miliki a relate díẹ̀ because ọ̀rẹ́ mi kan ó fẹ́ ìyàwó Obey tàdé lọ ṣe nígbà tí ó bímọ nígbà yẹn lọ́hùn in the 70s lọ ṣe sọmọ lórúkọ ní Abẹ́òkúta nílé Obey gangan fúnra rẹ̀ so amúra dáadáa díẹ̀ bẹ́ẹ̀ ìwọ tó ti pẹ́ ta ti rí ránṣìn so mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà. ẹ ṣé gan sa bàbá wa nìyẹn àgbà ọ̀jẹ̀ ẹ̀yin náà tí mo bàbá ṣe mú fún wa láti ọdún tó ti pẹ́ lábá sọ pé àwọn àgbà òṣèré àwọn lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́. aláìkífẹ́lá náà atúnláìkífẹ́lá torí orin tó máa ń kọ àwọn náà máa ń kọ orin bá ṣe wáyé náà à ń fẹ́ kí ìdàgbàsókè kó wà ní ìlú gbogbo àwọn nǹkan táwọn ìjọba máa ń ṣe àwọn nǹkan tí ò make sense yẹn náà so táwọn fẹ́lá máa ń sọ yẹn náà àwọn náà a fi ọwọ́ sí a approve ẹ̀ kó máa sọ so àwọn Obey náà máa ń sọ ó máa ń dá sí àwọn ọ̀rọ̀ ìlú báyìí sọ yẹn náà so
ó wà important àwọn orin tó mọ́gbọ́n wá tó dẹ̀ tún kọ́ni lẹ́kọ̀ọ́ tó tún dá sí ọ̀rọ̀ ìlú àwọn orin táwọn fẹ́ nìyẹn. ẹ ṣeun gan sa ẹ bá mi kí àwọn aráalé àtàwọn olólùfẹ́ yín káàkiri pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. tọ́ ẹ ṣé o ẹ ṣé tí ẹ ní sùúrù tí ẹ fi gbọ́ gbogbo atótónu wa látàárọ̀ tẹ́ẹ̀tí ẹ sọ pé ẹ fẹ́ dìde pé kí lọ́gbẹ́ni yín sọ ẹ ṣé àdúpẹ́ a máa rí yín bá gbogbo yín náà lè máa ṣoríire o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá àwọn ọmọ yín wá ṣoríire o Ọlọ́run á máa tọ́jú gbogbo wa o àní kàgbákò ẹ ṣé àdúpẹ́ o. ẹ̀yin olólùfẹ́ wa tún rí yín ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.